الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. Bóòlù ẹ̀sẹ̀ tà. Àpòká àti mẹ́ta lónìí. Ilé báyìí. Àwọn tàdápò kan gbà tí. Wọ́n ní ìkó báyìí wọ́n ti lè lọ wáyé. Àlàdápò kan bẹ̀rẹ̀. Kòtò. Mélòó náírà? Kòtò ilé. Ẹ jókòó yín, ẹ jókòó yín. Ẹ jókòó. Kò rẹ̀? Ó ju eléyìí lọ ní àpòká àti mẹ́ta. Ìpò ẹ̀jẹ̀ yìí. Ẹ̀kọ́ ẹ̀fẹ́ ń bẹ bẹ́ẹ̀ tó ń bẹ. Àbí bí bẹ kí ń rà ní. Bẹ́ẹ̀ náà, èyí tá a fẹ́ rà ó pọ̀ díẹ̀. Ṣébẹ̀ mọ́ ti sínú àpò lápò tí ó ń rí. Àkẹ́kọ̀ọ́ aláàbò àwọn rà lé ní ẹjẹ́ lè gbé wa. Ẹjẹ́ gbé. Ẹdún náà wọ̀. So mọ́mọ́ wa, ẹ̀ka ilé. Ilé ẹgbẹ̀rún márùn-ún nílé. Níbo la ti lẹ́sẹ̀ bá? Ilé tó tẹ́gbẹ̀rún márùn-ún. Yóò kú. Ẹdún náà. Bá pò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ó kì í tẹ́ bá kó gbogbo ẹ̀ papọ̀ àbí? Àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni. Ọmọ ẹ̀yìn ilé ìgbélé. Ẹgbẹ̀rún márùn-ún náà nílé. Ààrà kankan. Ẹbù alẹ́ yìí. Ilé kó ẹbù alẹ́ yìí. A fún kẹ́tọ́ wọn fi fáwọn kan tẹ̀ àtẹ̀yìn àti. Ẹ̀yin náà wò tẹ ìgò kínní. Ẹni ò tó ẹgbẹ̀rún márùn-ún. Àkótó. Ìgbó ni ó tó wá tán. So abẹ lọ kó tọrọ wà lọ́rọ̀ jù báyìí lọ ká tó lè ṣe fáwọn àgbàlagbà jù báyìí lọ. Olúwa àfọyín. Ọmọ olúwa tó jù. Ẹ wọ́n ta. Ọmọ yín ọmọ pàdé aládùúgbò yìí. Ẹ̀yin yóò sì máa pàdé aládùúgbò. Bàbá yóò jèrè yín, ìyá yóò jèrè yín. Agbára fáwọ́dà. Wàlára kùwàtà. Ẹni jẹ́ gbọ́mọ. Àmín. Ó ní kí mo pè owó ara yín lẹ́mìí dára. Ẹ mọ̀ pé lárúgbó ni á. Bẹ́ẹ̀ lọ́tà ti tóko wálé. Sẹ́ǹtì ń gbọ́ mi bá àjọjú tẹ̀ èdè ilé. Aláàkúwà. Aláàkúwà. Ẹlòmíì fi àṣeyẹyẹ. Tó lè mo lè jáde. Ní mo dọ́pọ̀ èmi mo lè jí. Sẹ́ǹtì ń gbọ́ mi nínú ẹ̀mí ìdìlọ́kadà. Ọ̀kan ni. Mo ní tí wọ́n wà. Ẹ̀rẹ́sẹ̀ mọ̀mọ́ lóòótọ́ ni. Lórí gbogbo àwọn kinní náà. Mo ní ní ìdè tí wọ́n wà àjàrọ̀ kan. Àwọn ọmọ ìdàgbà. Ọlọ́ba dúró tí ọlọ́sàlẹ̀kọ́ àlàáfíà. Ọlọ́wà kó yín lọ́wọ́. Wọ́n yẹ sí sọ ẹgbà. Ògùn tó jẹ́ ẹ̀sọ́ yìí gan-an. Tó ká fún yín ní tó ká fún yín sí ẹ̀yìn ẹ̀gbà. Ẹyin pọ̀. Ó sì lọ́kọ́ tẹ́ ti fún wa. Àwa náà bẹ̀rẹ̀ lọ́wọ́ ká dàgbà. Káwa náà kàdúgbò yìí. Ẹ wo tẹ́ ẹ sọ ọ̀kadà lẹ́ẹ̀mejì. Ẹ wọ ẹsẹ̀ mọ̀mọ́. Ẹ̀sẹ̀ tẹ́yìn bá wá rí wọn ní ìtàgbó yẹ kéèyàn náà ṣe dáadáa. Ẹ tó tẹ̀ jáwọ́ tó jáwọ́ yá náà ní wíkẹ́ndì. Àgbàlagbà ẹwà wọn kí ní. Nítorí kọ́ sí ẹ̀rọ kọ́ bá mi lẹ́nu ìgbẹ́ ní gbogbo kíní yìí báyìí o. Gbẹ̀rún márùn-ún. Ìgbà wo alẹ́ tó fẹ́ tà tán? Ẹ̀gbọ́n alẹ́ tó fẹ́ tà tán. Ẹ̀mọ́jà ta ẹni torí àwọn ibi tá a sì fẹ́ lọ. Ọ̀pọ̀. Ẹ̀wà rí sì yẹn kọ́ ọmọ ẹ̀yìn náà máa pàdé aláàrú. Ẹ̀mọ́jà dààmú yẹn mọ́wulẹ̀ dààmú Ẹ ṣé gan. Ẹ láwọn sàdá ẹ ṣé gan wọ́n. Àmì wà. Àmì ẹ ṣé gan. Ó lẹ̀ sí ń tà. Ẹ̀rọ kan. Ṣé wọ́n báyàn dín tí ìmọ̀ fẹ́ ṣe tó pọ̀? Ṣé wọ́n báyàn dín tí ìmọ̀ fẹ́ rà tó pọ̀?
Ibi tí bá ti fẹ́ rẹ̀ àbáyàn gbé wá bẹ̀ bí ẹ̀ máa gbé. Èèyàn wà gbé ni o. Okay, 50 naira. Ẹyẹ ẹ̀ka ìlú lórí. Ẹ mọ̀ ká ẹgbẹ̀rún 5 ló wà ń bẹ̀. A sì ra pọ́pọ́ọ̀fù kan fún yín. Tẹ́ gbọ́. Láti inú Nàìjíríà ni. Ìwé gbogbo ọmọ fún 10,000 náà kan fún yín ẹ fi kọjá yín. Ẹ mọ̀ jà dá yín dúró. Ẹ mọ̀ dúpẹ́ ẹ mọ̀ bá ṣàdúrà sàn lọ́wọ́ ti tó wa. Tẹ́ gbọ́. A ní ẹ mọ̀ bá ṣàdúrà sàn lọ́wọ́ pé Ọlọ́run bá o. Wọ́n bá ń bù káwọn èèyàn yóò ti tó. Ẹ mọ̀ tàṣẹ gbọ́. Ẹ mọ̀ Ọlọ́run bá kú lọ. Ẹ jókòó wọn wá. Àwọn náà mọ̀ mu gàrí. A kú dèdè àsìkò yìí. Wá ti ń kọjá láwá rí láwá ní ọmọ wa tán jókòó ta tán mu gàrí pé ká sálámù sí yín o, ká kí yín o, ká bùn yín ní nǹkan tí ó pọ̀. Ẹgbà ọlọ́wà dúpẹ́. Àmín àmín. Orere tẹ́ ẹ fẹ́ àti tẹ́ ẹ fẹ́ tó ní rere ètò ẹ̀rọ kan sí gbogbo ẹ̀ lọ́lọ́run ó ṣe. Ẹ ṣeun. Àkànní á fún Ẹ rà àánú. àmín àmín Ẹ ṣe o. àmín Ẹ lè já àmín àmín. Táwọn máa ṣe ni wípé kí tó gbà wá yà yẹn bẹ́ẹ̀ mo ṣe sọ àwọn tó bá ń ta ọjà kéékèèké èmi ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ nípa tí ń ṣàlàyé àti mo bẹ́ẹ̀ lọ́n kí bẹ̀rẹ̀ lóṣù. ọlọ́ọ̀sìn ọ̀rọ̀ so a tó á wo níta bá lè padà ṣe ṣùgbọ́n ẹ gba owó lé 5,000 naira nílé sọ ọlọ́ọ̀bà wa dúró tí ló dé bá wa ṣe dáadáa yóò bá wa wo ọmọ náà kò sẹ́ni tí ò ní 1 or 2 things tó ń fèsì kò sí ṣùgbọ́n ìtó ga jù kò ní wípé tí ẹ̀ bá sàn fèsì kó gbọ́kàn lọ́lọ́run ọba kó dẹ̀ kó mọ̀ gbogbo nǹkan tó bá dé náà Ọlọ́run ọba ló mú wá I can see that kó rí gbogbo nǹkan tó bá dé náà Ọlọ́run ọba ló mú wá níta bá tán wá lè ṣe lẹ́yìn ìgbà ibi tẹ́ sáwàrí ilé 50 naira ilé nǹkan 100 naira. tá bá fẹ́ gbogbo ẹ̀ wá jẹ́ tí wọ́n fẹ́ ra tútù náà nǹkan tẹ̀ máa ń tà Tútù náà wà. tán lè fi ṣe ẹ̀wà alágbàdo. Báwọn ọmọ wa ti máa ṣe láyé ìjọ. Wọ́n ṣe láyé sí inú. Kò wá owó kọ̀ wọ́pọ̀ láyé ìjọ. Bẹ́ẹ̀ ni kò pọ̀ mọ́ ẹgbẹ̀rún 5 ló wà ń bẹ abùyín kẹ́ fi kún ọjà àgbàdo. Wọ́n ṣe ń rìn ẹ gbọ́ ẹ fi kún ọjà àgbàdo yín ẹ̀ mọ́ ta. Wọ́n jẹ́ wá dúró lọ. Ẹ̀ mọ́ ta ṣẹ́ gbọ́ ẹ̀ mọ́ ta mọ́jà dá yín dúró torí bẹ́ẹ̀ ṣe wú wá yìí. Adúpẹ́ fọ́lọ́run ọba ọwọ́ yóò ní kàn sálẹ̀ ìbànújẹ́ yóò ní ìbáṣà àbújá yóò ní mú ẹ mọ ara láàánú lọ́nà kọ́nà gbogbo bí ẹ bá yà sí àánú ọmọ wá ẹ rí ìdùnnú ọmọ wá ẹ rí àlàáfíà ọmọ wá ẹ rí ẹ wàá jẹun ọmọ oúnjẹ ọmọ òní kúrò lẹ́nu yìí oúnjẹ ọmọ òní kúrò lẹ́nu yìí àbújá yóò sì ní. Ẹ̀sìn ẹ má jẹ́ ká gbásìkò yín ẹ̀sìn ọlọ́wà dúpẹ́ fún wọn. So à ń kọjá lọ ni so àwọn àgbàlagbà pé ká bùn yín ní owó ẹgbẹ̀rún 5 ni ọlọ́ba wa ló jẹ́ káwọn náà dàgbà ọlọ́wọ́ sì jẹ́ kí a tán sórí dáadáa. Àmín àmín wà àmín 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 ọlọ́ba tó tì ká bùn yín ní owó ẹgbẹ̀rún 5. Kò jẹ́ bákan kankan rí náà ni a sì rí bá ọmọ àgbàlagbà àwọn ọmọ wa yìí o kọ́lọ́njà wa náà dàgbà o so pàṣẹ wa kò láwọn ọ̀dọ́ àmọ̀mọ́ kan bẹ̀rẹ̀ látọ̀ àwa rẹ̀ yìí náà wá ní ká bùn yín lówó ẹgbẹ̀rún 5. Àbùn yín. a ṣe àpò dàbí bèrè nísìnyí báwọn ẹ̀ṣẹ̀ náà bá dé a máa ní báyìí ní báyìí ní ìwà àgbà dé. Kò sí ẹ mọ dúpẹ́ sọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run ẹ mọ wa dúpẹ́ sọ́dọ̀ ẹ pẹ́ kí wọ́n wá ṣàdúrà sọ́dọ̀ Ọlọ́run kó mọ bùkún wa
ká tó lè ṣe jù báyìí. ká sì sọ pé àlẹ́bọ̀ ni ká gbájúwe pé mo rí jù báyìí. ẹ̀yẹ kan sọ fọ́lọ́run pé àwọn tó wá tán fún mi ní nǹkan báyìí ó ọlọ́run bá bùkún wọn ó ti tán torí tá a ṣe ọlọ́run la ṣe fún ọlọ́run la ṣe fún. a gbọ́dọ̀ mọ́lé. kò ní ọmọ wa ẹmọ́jà dáyìn láàmú. ó ní àmọ́lé kì í ṣe ìdààmú. ẹ ṣeun ẹjá wọn lọ. àmín 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 àmín. orí èyí ìyá mi lẹ́nu. ọlọ́run àdúgbò ẹjá wọn lọ. à ń kọjá lọ lárí gbàdẹ sí ráwọn mọ̀mọ́ mi nìyẹn tá a rí pé bóyá wọ́n ń ta àwọn ọjà kéékèèké àbáwọn àgbàlagbà so àwa ń support wọn pẹ̀lú owó 5,000 so tó jẹ́ ká ya ọ̀dọ́ yín nìyẹn owó 5,000 ara nǹkan kan àkànbọ̀ yín ọlọ́wà dúpẹ́ àmín 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 ẹ mọ̀ ta ọ èló lélẹ̀ 150 gbogbo ẹ̀ sálẹ̀ ń tà ẹ wò tí ẹ mọ́ supply èèyàn náà ní tá fẹ́ rà tó pọ̀ ẹ bá ẹ ka ewé lé 5,000 ló wà ń bẹ 5,000 ṣùgbọ́n àrà búrẹ́dì kan kàkà fún yín ẹ mọ̀ fi kún Subhanallah. alhamdulillah. Alhamdulillah. Èmi mo wá dé ní àtìlẹ́yìn ìsẹ̀nìsẹ̀ mo sì tún bá àánú pàdé. bọ́lá ṣe mọ́ ṣiṣẹ́ rẹ̀ ẹ ṣe ọlọ́run bá fún àní dèrò ẹ̀yìn àmín àmín tẹ̀síwájú mọ́ lọ. àmín àmín pẹ̀lú àṣẹ ọlọ́run ibi gíga tá ń lọ àádé bẹ́ẹ̀. àmín o lọ́la yín. ọlọ́run ṣe gbogbo nǹkan alákùúwátà ìlàbílà. Ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ la ilaha illallahu ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. الدعوة النبوية النبوية ندعو إلى الله بالكتاب والسنة